lórí gbogbo awuyewuye tó ń lọ lágbolé fújì nípa ìgbà àti àkókò gangan ní pàtó tí Sule Alao Malaika bẹ̀rẹ̀ orin fújì eléyìí wá lágbára o. bẹ́yìn yóò bá gbàgbé wípé Sule Alao Malaika ní ọdún 1983 lòun bẹ̀rẹ̀ eré fújì ṣùgbọ́n ọ̀pọ̀ ń gbà bí ẹni gbàgbà ọtí wípé kò jẹ́ rí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ ọdún mélòó gan ni Malaika lásìkò tó bẹ̀rẹ̀ orin kíkọ. nínú fọ́nrán yìí Malaika tó ti ṣàlàyé rẹpẹtẹ o àfìgbà tó jẹ́ kí Malaika ó máa ṣàwọn àlàyé kan nípa ìbẹ̀rẹ̀ orin fújì ẹ̀ ní kíkọ bó ṣe pàdé Alhaji Wasiu Ayinde K1 the Ultimate bí Wasiu Ayinde ṣe recognize talent ẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tó sì ní kó yọjú sóhun nílé bóun ṣe ṣàwo orin rẹ́kọ̀dì òun àkọ́kọ́ síta àtàwọn àlàyé míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ náà ni wípé òun ò parọ́ lórí pé 1983 lọ́mọ ọdún mẹ́wàá lọ sí mọ́kànlá lòun bẹ̀rẹ̀ orin fújì kíkọ. eléyìí wá dójú ẹ̀ pátápátá kódà Malaika gan ó tún sọ̀rọ̀ débi pé gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ìlágbolé fújì kì í ṣe wípé bóyá òun ò ní tóun lè sọ sí kì í ṣe pé bóyá òun ò màlàyé lórí àwọn tó jẹ́ originator fújì gangan kì í ṣe pé bóyá òun ò mọ àwọn tó jẹ́ àgbà fún òun lágbolé fújì ṣùgbọ́n òun ò ṣetán láti sọ̀rọ̀ kankan nípa ẹ̀ náà ni kí nìdí tó fi lóun ò ṣetán láti sọ kankan nípa ẹ̀ kí làwọn àlàyé tó sọ lórí wípé àwọn olórin fújì tí wọ́n máa ń ṣe competition láàrin ara wọn tó máa ṣe competition èmi lọ̀gá ìwọ kọ́ èmi ni mo lówó jù ìwọ kọ́ ló lówó jù mí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbolé fújì ọ̀rọ̀ yìí lágbára ọgbẹ̀nu tán ẹ̀yin èèyàn àfikẹ́fẹ́ ti ara yín gbọ́ gbogbo àwọn àlàyé tí Sule Alao Malaika ṣe nínú fọ́nrán ìkéde máa bá mi fèrò tí yín sí comment bẹ́ẹ̀ bá ti wá fọ́lọ̀ wa lórí Facebook ẹ máa rí link kan lábẹ́ fídíò tí ó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjíjọ gbọ́rọ̀ lẹ́nu Sule Alao Malaika. ayé tí sin Alao ni mo ń wí mo bẹ̀rẹ̀ eré mi eré fújì ní 1983 ni ẹ lọ bẹ̀rẹ̀ dáadáa mi ò parọ́ ẹ̀ tó bá ti ẹ̀kú náà ń parọ́ mọ́ àwọn èèyàn wọn ń bẹ ní kalẹ̀ Alao Adékúnlé mo kọjá ọmọ ọdún mẹ́wàá mo ń lọ sọmọ ọdún mọ́kànlá ní Alao mi máa dé bá mi bàbá rẹ gbé bá. àwọn àgbààgbà nínú ẹlẹ́rẹ́ ni mo bá ṣe sílẹ̀ mọ́ náà mi. lóòótọ́ mi ò tí ì dàgbà ọ̀dọ́ sì ni mí ṣe rí pé látẹ̀kọ́ bí wọ́n ṣe ń pè wọ́n àwọn eléré ń ṣeré àwọn eléré àgbà ní Alao mi máa dé báyìí àwọn eléré kékeré làwọn dé báyìí dàmí ńlá gbà Ọlọ́run. Ọlọ́run dàmí ńlá gbà Ọlọ́run ẹ̀bẹ̀ ni ó. àwọn aládé ẹ̀jáde kẹwòrán wa àwọn aládé àwọn òkèrè àwọn aládé ẹ̀jáde kẹwòrán wa àwọn òkèrè nínú àlàyé àwọn òkèrè nínú àlàyé ẹ̀jáde kẹwòrán wa. Musa talent ìgbà máa ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ 1993 ni Alao mi máa dé máa ṣeré kí mo rán sí ọdún náà mo ń kọrin lọ́wọ́ mo ń ṣeré ní láàárọ̀ ọlọ́yà Alao Adékúnlé níwájú wa báyìí níbi junction crown níbi ìdí odò ibẹ̀ ní bá mi Àyìndé mi wá sí o ibẹ̀ ni wọ́n dúró sí. èmi dúró ní junction òjògì wa láàárọ̀ ọlọ́yà o ọlọ́wọ́n ọba kọ́ bá mi fọ̀rún kẹ́ bàbá mi Sọ́ọ́líhù Adétúnjì Olúbàdàn àná ọmọ ajẹ́rẹ́ ẹ̀kọ́ náà ń jẹ́ ní wọ́n jẹ́ nígbà yẹn bàbá àlìmọ́ wọ́n wá ní Ambali ọlọ́run bá ń bẹ̀rù ká Ambali Adétúnjì àbúrò wọn gangan wọ́n ní ọ̀pọ̀ bọ́mọ yẹn ṣe ń fọwọ́ ní Alao mi máa dìbà ẹni kó wá rí mi nílé mo lọ sílé wọn níjọ́ kejì wọ́n ní Sule ṣe rẹ́kọ̀dù bàbá àlìmọ́ kàkà kí n dáhùn omi jẹ lóyọ lójú mi èmi náà
kì í má faragun Alao mo bá ṣe rẹ́kọ̀dì yẹn kí n tó ṣe rẹ́kọ̀dì yẹn wọ́n ní kí n lọ múrin wá mo wá kọrin dé Alao máa ní bá mi wọ́n ní orin eléyìí ṣé rẹ́kọ̀dù 10 ló fẹ́ ṣe ní kí ló dé tó yìí ìṣẹ́jú mélòó gangan ní rẹ́kọ̀dù tó kó gbogbo eléyìí jọ. orin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yọ kúrò wọ́n ní kí n tọ́jú ẹ̀ kí n sọ́dọ̀ ọjọ́ àjà Alao mi máa dìbà irú eléyìí ìjà náà fi ń bá wọn jà Alao mi bá eré àwáyà sọ o àmọ́ tí gbọ́dọ̀ sí ìdánù àgbẹ̀rẹ̀ alárìnrìndé olórí tí ògbóyà kò tètè sápamọ́ ní kí amọ̀sá mọ́tàkì ti délé olódùn mo pèdè fún wọn rí mo kọrin tó dùn fún wọn dùn. Alao Sulemana kọ́kọ́ ńláde àgàtú òní fújì ẹgbà oró lọ. Wọ́n kàn ń bínú orí ni Alao máa ló lòdù. Bàbá máa ń bí mi léèrè wọ́n ní kí ló dé sórí rẹ́kọ̀dù rẹ̀. Mọ́lẹ́mí kàn ní kọrin wá kẹ́rù báyìí ni ẹ̀rù ò lè bá wa kí ló fẹ́ kọ. Agbolúwàjẹ Tata lọ Àlàmú àwọn làwọn ṣe rẹ́kọ̀dù wọn. Lefty Salami Aruna Ṣọlá tóbi dórí ìbámi Àyìndé wá sí mi Olúwayé kí ló wá fẹ́ kó tó fẹ́ bà wá lẹ́rù àní ológe kúrò. ẹni àjọ lọ́njọ́ náà lọ́hùn bá a ṣe ń lọ lọ́nà àpàdà lọ́bẹ̀ yẹn mọ́ mo ní kí ló dé àwọn bàbá yẹn ń bù wá náà wọ́n ń bù wá wọ́n ń bù wá àwọn tó ń kì wá ń jọ kìíní àná kí náà ṣe fún wa Sulemana jẹ́ ń bù wá. Alao adé kúnlé Sulemana mi ọ̀rọ̀ yìí mo ní kẹ́ máa gbọ́. ìdí pàtàkì tí ò jẹ́ bí bàbá alájẹ rẹ́kọ̀d sílẹ̀ ni ó títí dé ní. nígbà torúkọ ní àìmọye èèyàn tí wọ́n fẹ́ ṣe rẹ́kọ̀d ní tí wọ́n fẹ́ fún mi lówó ńlá. mo wá délé mo sọ fún màmá mi mo sọ fún bàbá mi ọlọ́run fọ̀run kẹ́sálí àṣù ẹ̀gbọ́n wa. èèyàn ní wà láyé yìí kó má má lálámọ̀ràn tọ̀hún aṣùbù. gbogbo mọ́tò báyìí Alao máa ní bàbá mi wọ́n lọ sọ́kọ̀ parun ni. bàbá mi wọ́n sọ fún mi pé nítorí owó àwọn tó ń fẹ́ fún ẹ lọ́wọ́ lẹ́nu ní bọ́nà wà tẹ́lẹ̀ kó fẹ́ ṣe rẹ́kọ̀dì ẹ̀. àwọn bàbá yìí wọ́n wò bóyá màá láta bóyá kò nípa wo wọ́n kówó lé Sulemana mi wọ́n rọ́wọ́ wọn níṣẹ́. owó sì wá ń wọlé wọ́n wá pè é o pé kó wá ṣe rẹ́kọ̀dì òyìnbó náà bòójì sí tẹ́lẹ̀. Alao Adékúnlé máa ní ìbá mi o olórin fújì mélòó ló ń dúró dẹ̀rù ẹ̀ Sẹ́ríkì ráà tó ṣẹ́jú pé rẹ́kọ̀dù mi ti ta 200,000 ẹgbẹ́ bẹ́ǹsì wa ráà tó ṣẹ́jú pé rẹ́kọ̀dù mi ti ta 2 million ẹ kọ́lé fún mi. èèyàn tó ṣe rẹ́kọ̀dù lọ́jọ́ yẹn tí ọmọ bóyá òun máa pawó bóyá kò ní pa owó tó kówó lé ẹ owó wa ti fẹ́ máa wọlé báyìí. ìgbà yẹn náà wá rí ẹ Sulemana mi ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò máa fẹ́ rú ẹ̀ òkúnlé Sulemana mi Alao. Òròlé ayé Dékúnlé lára òròlé ayé òròlé ayé lára òròlé ayé. àdìbẹ́yàn bá ń bẹ láyé tí o bá ti lọ́lọ́bọ̀rọ̀ Alao máa ní ìbá mi tó wá ṣubú. tó bá dẹ̀ tún máa lọ́lọ́bọ̀rọ̀ make sure pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ fún nǹkan tó fẹ́ sọ fún Yésù Sulemana mi Alao. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni òní sọ pé n tó ń sọ yóò yé mi wọ́n kàn ṣáà ńlá ni wọ́n sọ kankan ṣá tó bá wá ṣubú tán wọ́n wá sọ fún ẹ pé
nígbà tá a sọ fún ẹ ṣe báyìí ìwọ náà ṣe fi lẹ́lòmí ìyẹn túmọ̀ sí pé wọ́n lọ́pọ̀ lọ Sule mọ́nà Ìbàdàn ẹ̀mí ẹlẹ́ o. gbogbo àwọn tọ́jú mi lọ lágbọ́lé fújì ní mo mọ̀ ṣùgbọ́n ó tọrọ tẹ́rí yẹn Sule mọ́nà mi o ó máa ń kóró létí ló jẹ́ kí n máa lọ tèmi jẹ́jẹ́ lẹ́kúnlé mi ò fẹ́ wàhálà kúnlé Sule mọ́nà mi aláwọ̀ rògbòdìyàn lọ́tún lọ́sì aláwọ̀ máa débà mi ò fọwọ́ sí mi ò fẹ́ bẹ́ẹ̀ rárá ìgbà yẹn ni mo wá fẹ́ bọ́ta mo wá fẹ́ máa sọ òtítọ́ ṣé gbogbo èèyàn ló fẹ́ gbọ́ òtítọ́ béèyàn bá sọ tòótọ́ pa mí ẹni tó fẹ́ràn mi ò ní fẹ́ gbọ́. ní kúkúrú dẹ́kunlé mi èmi lọ́mọ ọbẹ̀ ń tijú ara yẹn sọ pa ọbẹ̀ òmu o wo bí èèyàn tó dà bẹ́ẹ̀ lẹ́mú lọ́jọ́ sí ìpọ́n ló gbé bọ̀ wá sílé. èmi tí ní kẹ̀kẹ́ èmi tí ní kẹ̀kẹ́ débi táyà mọ́tò rẹ̀ èmi àwa bẹ́ẹ̀ni kan jà pé mo lówó tí má ṣe lówó òun kọ́nà tí mo wá ní mo lówó àwọn tó fún mi Àlàó máa dé bá àwọn Sule kíní kan ṣe. bí n bá lọ́wọ́ lò ní Àlàó Adékúnlé máa dé bá mi ò ní ṣe wàhálà mi ò ní pariwo ẹ̀yìn ẹjẹ́ ńlọ́wọ́ náà. nítorí pé èèyàn tó lówó kò déédéé lówó kò jábọ́ láti sánmọ̀ àwọn èèyàn ṣáná fún Sule mọ́nà mi Àlàó kò ní tán lọ́wọ́ yín ẹ̀ ò ní wàhálẹ̀ lọ́lọ́lọ́wọ́ bá mi. bí mo ṣe débí àwọn ọmọ ìyá mi ọ̀gbẹ́ni fún mi lówó èyí ní kan pé 1 million fún mi mo fi sára olùgbà kí ló ṣẹlẹ̀ mi ò lè jókòó mi báyìí náà àlàyé ní pé 1 million fún mo fi sára. iyì ló bá ń forí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe Àlàó Sule mọ́nà mi ọba onímọ̀-ẹ̀jẹ̀ o. ibi tí mo bẹ̀rẹ̀ fújì ní àpọ̀lẹ́wà rẹpẹtẹ láti 1983 nínú gbogbo wa mo máa wọ́n contemporary mi Àlàó ṣùgbọ́n èmi kọ́ ní ìmọ̀ ìyànnà ẹ̀ fún gbogbo wa ẹ ṣáà máa ṣe fàájì wa lọ èmi ò ṣàfẹ́ wàhálà àtòrí ọlọ́wọ́ bá lọ́tún lọ́sì níwájú lẹ́yìn oníwà tá a máa kọ Sule mọ́nà mi ẹ má ṣe jẹ́ àbára wájà. mo tún kọrin pé ọmọ ọbẹ̀ ń tijú ara yóò sọ pa ọbẹ̀ òmu o. ẹni dàbẹ̀ fẹ́lẹ́ mú lọ́jọ́ sí fọ́lọ̀ pé ọmọ ọba kò fọ́ rí ẹ má ní mo fọ́ o mi ò fọ́ o. Yes. ìkọ́pọ̀ tá a máa ṣe sẹ́ mo lè máa lo aago olówó ńlá mo lè máa wọ bàtà olówó ńlá o torí pé màá máa ṣe báyìí pé kó tó alára mi mo lè máa wọ olówó ńlá ṣùgbọ́n tí n bá wọ aago 1,500 naira original ni. mo ní mọ́tò sí mo ní ìbàtà ní mọ́ èèyàn ló fún mi ní táyà sí. tó ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ́tún gbọ́ lẹ́nu Sule Alao Malaika àwọn àlàyé ló ṣe é lẹ̀ rẹpẹtẹ ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi sọ opinion tiyín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa rí link tó máa gbé yín dé Facebook page wa lábẹ́ fídíò yìí ẹ máa bá mi subscribe lórí YouTube ẹ máa bá mi like ẹ dẹ̀ máa share kó máa lórí ayélujára káàkiri ká tó pàdé láyọ̀ àti láfíà ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ ń gbọ́ mi ní gbogbo ìgbà.